Ọ̀sọ́lọ̀ TV. Ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó. Pẹ̀lú títà àmì òróró lé evangelist Oluwarotimi àti gbogbo ọmọ ẹgbẹ́ rẹ̀ lórí ní bàbá wa nínú Olúwa ìránṣẹ́ Ọlọ́run alààyè Pastor Babatunde Samuel ni wọ́n fi parí ìwàásù àti àdúrà tí wọ́n ṣe fún evangelist Oluwarotimi lásìkò tó ń lọ́ọ̀ṣì rẹ́kọ̀dù ẹ̀ èèyàn ìfilọ́lẹ̀ eléyìí tí ó ṣe nílùú Mọ́wódání lọ́jọ́ 24 oṣù kẹwàá ọdún 2021 níbi tí a ti rí àwọn ènìyàn lóríṣiríṣi tí wọ́n kópa níbi ayẹyẹ náà àwọn ìlúmọ̀ọ́ká olórin eléyìí tó ṣe àtìlẹ́yìn fún evangelist Oluwarotimi tí gbogbo ènìyàn mọ̀ sí Danke God kò lóǹkà ayẹyẹ ọ̀hún wáyé nílùú Mọ́wódání níbi tí ẹbí ará òrí àti ojúlùmọ̀ sí ń bá yọ̀ lórí orí ńláńlá eléyìí tí ó ṣe fún bó ṣe ń ṣe ìfilọ́lẹ̀ rẹ́kọ̀dù ẹ̀ bẹ́ẹ̀ náà ló tún ṣe ìfilọ́lẹ̀ ìwé kan eléyìí tó pe àkọlé ẹ̀ ní Jesu Kristi òun pẹ́ bí ọlọ́kọ̀ọ́jọ̀kan àwọn ìránṣẹ́ Ọlọ́run ló wà ní ìkàlẹ̀ láti darí ohun gbogbo ńbẹ̀ ìránṣẹ́ Ọlọ́run Pastor Adomusa ló ṣe àtìlẹ́yìn fún bàbá wa nínú Olúwa ìyẹn Pastor Babatunde Samuel bàbá tó bí evangelist Oluwarotimi àwọn náà pẹ̀lú kóṣà ìnáwó ọpẹ́ lórí ìgbésẹ̀ eléyìí tí ọmọ wọn ń gbé fún ìtẹ̀síwájú nígbà tí ètò náà lọ aláǹfààní láti súnmọ́ oní nǹkan náà tí ń ṣe evangelist Oluwarotimi tí gbogbo èèyàn mọ̀ sí Danke God àlàyé tó ṣe fún wa rèé lẹ́nu pa gbohùngbohùn Ọ̀sọ́lọ̀ TV. Inú mi dùn gidi gan ó dẹ̀ yà mí lẹ́nu mi ò lérò pé àwọn ènìyàn wá torí nǹkan àkọ́kọ́ ni wọn ò mọ̀ bóyá mo ti ń kọrin tẹ́lẹ̀ àbí mi kọrin ṣùgbọ́n nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní rí àwọn èèyàn inú mi dùn gan ó ti dùn jù. lọ́wọ́lọ́wọ́ báyìí mo nílò àwọn tó lè support mi tán lè ràn mí lọ́wọ́ láti lọ studio láti fi yọ orin tuntun mi jáde. Oríṣiríṣi àwọn èèyàn tó wà ń kalẹ̀ ni wọ́n sọ pé eléyìí àkọ́kọ́ ni kí ẹnìkan kọrin tó kó tún kọ̀wé kí gbogbo ẹ̀ síwádìí ti aráyé ń tẹ́wọ́ gbà ìmọ́lẹ̀ àròlé òyìnbó kò ṣàì fi ìdùnnú rẹ̀ hàn ọkọ̀ Ìlọrin Blessing Genesis àtàwọn ìlú mọ̀ọ́ká olórin eléyìí tó wà ń bẹ̀ kò lóǹkà láti bá evangelist Oluwarotimi tí gbogbo ènìyàn mọ̀ sí ìtùnú tá a tún pè ní Felix ọmọ bíbí ìlú Àfẹsẹ̀dá láti bá yọ̀ ayẹyẹ ọ̀hún wáyé pẹ̀lú ayọ̀ àti ìdùnnú tí kò wá fífi ìfẹ́ hàn sí evangelist Oluwarotimi ìtùnú Danke God Kásùmù Ṣùlá ló ti ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ̀ TV aṣáde bẹ́ẹ̀ náà ló to àwọn àwòrán pọ̀ pẹ̀lú àtìlẹ́yìn Wálé Mr. Cover. Jẹ́ ká ṣe jẹ́jẹ́ mímọ́ lolúwa ẹ jẹ́ ká hùwà mímọ́ lolúwa. Ọ̀sọ́lọ̀ TV. Ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.